olórí burúkú ni wọ́n kí ni wọ́n ṣe ń bẹ̀ yẹn. Wọ́n á padà tún ayé ṣe. Adọ́gán kí ló ṣe? Sàpàdé ló ń kí yìí. Sídìí àlá. Má jókòó síbẹ̀. Má jókòó síbẹ̀. Sídìí kí ló ṣe ń bí? Ṣé olórí burúkú ni ẹni? Ọ̀gá náà yìí fẹ́ pé kí ni? Pé kí ni ṣé ayé ẹ̀fẹ̀ bàjẹ́ ni kí ló tó jókòó síbi tí mo jókòó sí? Ọ̀gá yìí ṣe anything wey concern you, it concern me wọn náà. Kò ní kàn sáà olórí burúkú ọmọ òṣì. Olórí burúkú ó lè tẹ̀ fún mi lápá tẹ́ńṣọ̀n bó ṣe wà. Ṣòrí bébì mi. Ṣòrí bó ṣe wà. Ṣòrí bó ṣe wà. Ṣòrí bó ṣe ẹ̀mẹ́ta mo sọ̀rọ̀ sọ̀kan tó bá fẹ́. Ọmọ wa obìnrin owó iná ni lẹ́yìn owó ló tó kù. Owó ni. Owó. Sorry. Adogo. Kí ló fẹ́ ṣe ń bí bá? The insurance tire, the completed you know reach everywhere. I want to check it. You want to check with it? Oga, now the thing what you telling me say make I check. Mo ṣe ọmọ ṣe gbà sórí ẹjẹ́ olórí burúkú ẹlẹ̀ ó fẹ́ disgrati wa. Ṣé bóyá ìwà èlé ló wá fẹ́ báyìí gọ́gọ́ báyìí? Má jẹ́ ń dárúkọ iye tí mo fẹ́ o. Sọ̀rí iye tágbára rẹ bá ká ìwọ sáà fún mi. Obi máa ṣe transfer sí ẹ lálẹ́. Oga, sorry. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Oga, wọ́n kárí test padà wọ̀ yà wọ̀nà. Wọ́n kárí test padà wọ̀ yà wọ̀nà. Ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ ni. Ìwọ́n bá múdù mi jẹ́. Ó yá, ó bá dídé. Ìdáwọ̀ gbàgbé transfer o. Ṣé orí bóyá wà? Sọ fún mọ́mọ́ ẹ̀kọ́ ti bàyẹ̀ freedom. Ọ̀gá dé lọ́wọ́ náà mélòó lẹ́fẹ̀ẹ́ rí. Mélòó lẹ́fẹ̀ẹ́ sọ. Ẹ̀yin olórí burúkú ọmọ. Transfer inú tẹ̀ fi pé wà. Transfer ìlú. Iṣẹ́ ọpọlọ, irú ìrònìborùn, irú ọmọ ṣàlọ́gà, àgbà mẹ́kọ̀ọ́, ẹ̀rín àrítàkì. Ojú tó bá ti wẹ̀ ẹ̀kọ́ tó ń ṣe yẹn má ṣe dáadáa. Ẹ̀yin ròyìn ọmọ gbogbo yìí, ẹ̀yin olórí burúkú yìí. Hello, Mr. Ṣe ọ ti gbé mọ́tò mi wá. How are you today? So my name is Professor Solomon Aderele Communicador. Yeah, so I have some bit of issue, you understand, with my car, and I would like you to fix it for me. You're a mechanic, right? I'm a mechanic. And I want you fix loads of so many gigantic car. Thank you. Ojú ọ̀gá bọ̀ wọ́n bá mi gbọ́ kan tí bọ̀bọ̀ yìí sọ. Oh, Oju, how you doing today? I can see you're good. So, what I'm trying to say is, I would like to have you guys fix my fantabulous, gigantic, monumentum car. Okay. Yeah. Can you get that done for me? Yeah. Thank you. Wọ́n ní bàbá àwọn ṣe àwọn mọ́tò àwọn dẹ̀ ní àwọn fọ́ọ̀sì kan lóríṣiríṣi pé àdèmọ́ pa iṣẹ́. Exactly. You're so mọ́tò ẹja lọ dé mọ́tò dà. Motor? Yeah, your mom. You mean my car? Cool. It's right here with us. You mean you can't see my car? It's not an invincible car. It's right here. You know what? You're Mr. Mechanic. I would like you guys to, fix my legs in such a way that, I will be able to walk in the future. No, don't do such. You don't have to touch it. Yeah, just fix my car and I'll leave. Ojú bá mi ṣe mọ́tò wọn yẹn. Níbo lẹ wá lọ sà? Èmi ń bọ̀ mi fẹ́ lọ yàgbẹ́. Níbo lẹ lọ? Bá mi ṣe mọ́tò wọn yẹn. Ojú. Yeah, you can start riding. Okay, sir. Let me go and find something. No, start now. Start riding. Coming now. I'm coming now. Alákùnrin ti dá o. Ṣẹ́kọ̀ọ́lẹ̀ ló ń kiri o. Àní ayé ṣe wákọ̀ mọ́. Ògùn yẹn wà sí. Wọ́n ti bẹ̀. Alákùnrin ti dá o. Jọ má bínú jẹ́ mi kọ́ lẹ́rẹ̀. Ṣé tí o lè tún mọ múlẹ̀? Ṣé ẹ̀ kí n jẹun? Ìgbà tó wọ́n jọ ń kó ṣe mo bá yín jẹ.
ṣé dandan ni kí mo bẹ yín jẹ. báwo mo ṣe ń lọ léwe. ìgbà mi o yọ ṣé dandan ni kí mo bẹ yín jẹ ni ẹ ṣáà ń jẹ ẹ dẹ̀ ń jẹ ẹ ń jó ẹ ń jẹ náà. jẹ́ kí n wọ létí ṣé mo pé nígbà tí wọ́n fẹ́ mọ́mí mi láti mi fẹ́ mọ́mí mi 150 naira ló fi fẹ́ wọn. wọ́n fẹ́ 200 naira ó di 200 naira ó lọ́bẹ̀ àwọn èèyàn ń wò wá sẹ́kì nílẹ̀. yàrá kò bá wọ̀ wá yàtọ̀ tí mo bá wọ̀ wá yóò kàn mí. ok ó yà fún mi lẹ̀. ó níbi kankan lọ. ó yà ní sùn. ó níbi kankan lọ. jẹ́ kí n ṣọkọ gidi máa ṣọkọ gidi ní sùn owó wà lẹ̀ ó wà lẹ̀ bí yẹpẹ̀. ṣé ó yà àwọn èèyàn mọ̀ mí ní gbòòrò èmi lànà ó bí ẹni tẹ́wọ́ èmi ló pè ní bìsàbìsà zẹ́ẹ̀zẹ́ẹ̀zẹ́. ó wọ ara ó wọ ara. bí a kò mú dáadáa. kí tún wọlé ẹ̀ sí. díẹ̀ sí inú orí nígbà lọ nígbà náà yìí lọ. padà wálé. olúwa mi ẹ̀rọ olúwa mi ẹ̀rọ. ẹ káàbọ̀. tẹ̀sójú ẹ̀ tí ọ̀bẹ̀ kọ́ lọ́wọ́ ẹ̀ egbòogi ló ń lò ní àbẹ́gbò orin tó fi ń ṣe àwọn àgbọ́dá mú yìí. sọ̀rí nǹkan tí mò ń lò bóyá kò filẹ̀ kí yẹn wá lẹ́gbẹ̀ẹ́. ó wà ní. ṣùgbọ́n sórí wọ́n náà gbọ́ òsì já ó onílàkàyè tó pọ̀ níjọ́ tí ìyàwó mi fọ́sọ́ mọ́ mi lọ́rùn tó fẹ́ fún mi lọ́rùn pàtó sọ mí de ewúrẹ́ ẹlé tó ń dín fà mí yìí tí fà mí jìjì mú yẹ tó kọ́ yàgò dé ìyàwó ló ń lọ ìwàlá dé àṣírí tú ọmọ tí mo ti dánú gbogbo wà nílẹ̀. mo wí bó ṣe rọ mo bí mo sọ̀rọ̀ ni àbí tó ṣe ẹnu mírí o ti fẹ́ kó rí kankan. sọ́ọ̀sì àmọ̀ mi ni ó ti mọ̀ mí pé nǹkan tí ò bá ti kàn mí. ìwé dá sí i. tí n bá dá sí wàhálà ó di púpọ̀ ni. ìwé sì láìkè wàhálà. láìkè wàhálà ẹ fẹ́ràn wàhálà. gbogbo tó kó yìí ẹ gbọ́dọ̀ wọ́n fi. ṣé mo bẹ́ẹ̀ wọn náà mú bẹ́ẹ̀ ni bí a kò gé díẹ̀ kò gé kó yìí lọ́wọ́ ẹ fún mi wéètì. ọgbà lẹ́nu dúró kọ́dà kí n bí ké mo ní owó kan ti bẹ́ẹ̀ kó fún ọ. kó lè mọ̀ pé ó bukún bẹ́ẹ̀ lẹ̀ bí yẹpẹ̀ kọ́kọ́ gba 5,000 yìí kó fi sáré bí. jẹ́ n bọ́ sọ́wọ́ ẹ̀yìn rẹ̀ kí wàá mú oní bí kàtí fẹ́ gbá bọ́ọ̀lù. kí ni mi yóò. orú sì mú láti inú ó yá. ó tiẹ̀ ti dá bẹ́ẹ̀ ẹjọ́ ẹ kí ló ṣẹlẹ̀ kí ló bá wá ẹni tó ń lọ́wọ́ kọ́ fún níyàdí olórí burúkú ọkùnrin yẹn á ṣí èrè ọkùnrin yẹn ṣé ọ̀tọ́ tó ń ṣe lélẹ̀ tó fi owó ilé san tó fi owó oúnjẹ san màá tún sọ́njẹ́ màá dáná fún lọ́wọ́ owó ara mi wọn olórí burúkú ti tiẹ̀ wà tún wọlé wà jẹ́ kò ní gbà fáwọn èèyàn tó ń bọ̀ tani ọ̀bá mọ òbí kan ṣe wọ ṣọ́ọ̀bù mi ni wọ̀ yìí ẹ rà mà ẹ lẹ ẹ kúlẹ̀ wà yìí ẹ ṣe rẹ́dẹ́rẹ́dẹ́ ìwọ yóò tiẹ̀ wà ní tìjú bó ti wù kó mọ gbogbo ìtẹ́ ìṣe ń takò tó yín ibẹ̀ náà lè tún wá gbélé ṣọ́ọ̀fì ṣe ni. ẹni sùúrù fẹ́mi ara yín ó jẹ́. dákun má bínú o kí ní táwọn wí gan-an ṣéwọ̀ nìkan lọ ṣe é fún mi. kì í ṣe mi nìkan ló dà fún kódà ẹ wọlé. ó ṣe orí ká wọlé. wọ́n fẹ́ wọlé. àṣẹ ni àwọlé. ìwọ ló pàṣẹ. àṣẹ rẹ ló sì múlẹ̀. olóṣìlẹ̀ ìmẹ̀jì kí ló dé. tàbá dẹ̀ wò lọ ká wọ àbá ní kó bá wa jòkó tàgbó kó bá wa wà wó káwà fi wọlé ká padà. ìjókòó tàgbó. agídí kúkú wà lómi. ṣèbí kí n ti ṣàgbé. tí n bá ní kó jókòó sí bíbá ìfọdún mẹ́ta ibi tí ó wà nù. yàjọ ọ̀rọ̀ mi ti ń ṣe gíìsì tó ti ní kí. káwọn èdè kan sì kíra ara lóyún ṣùgbọ́n ní kí n kàn jókòó sí bíbá iná ní ìjókòó. iṣẹ́ ọpọlọ irú rónìbórùn irú ọmọ ṣàlọ́gà àgbà mẹ́kò ẹ̀rín àrítàkìtì àgbà mẹ́kò ojú àtàdógán àtọ̀gá ẹ̀ṣẹ́ irú rónìbórùn.